pẹ̀lẹ́ líbé o gbogbo èèyàn mi gbogbo láti Nàìjíríà títí dé diaspora. Èmi Iya.Ekiti Parapo ló ń pé ní mèkì lọ́sàn-án o. Ìkáàárọ̀, ìkáàsán, ìkáalẹ́, ikú àìjì, ikú òru, according to ibikíbi tẹ́ bá wà ní gbogbo àgbáyé. Gbogbo yín followers mi pátápátá lọ́tùn lósì ní Nàìjíríà nílùú òyìnbó gbogbo bí ṣe fẹ́ràn mi Ọlọ́run á bá mi fẹ́ràn yín bẹ́ẹ̀. Wọ́n ní mo kù yín ránṣẹ́ súlé lágbára Ọlọ́run. Gbogbo ìyá kan ní Nàìjíríà líbé lórúkọ Jésù. Nàìjíríà ní lè mọ́ láìpẹ́ láì jìnnà. Nàìjíríà á dẹ̀rùn sí kété ọmọdé àtàgbà lára. Ìjàre o. Ọ̀rọ̀ Àgbàlá Gabriel ni mo mú wá lọ́sàn-án o. Mr. Amusan àbí kí hàn pé mo orúkọ rán dáadáa. Mo ṣàmùwí Àgbàlá Gabriel. Ènìyàn dúdú. Ènìyàn dúdú. Olúwa ni mo dá ènìyàn tán báyìí. Inú ń bàjẹ́. Ènìyàn lẹ́jẹ́ bẹ́ẹ̀ o. Kí ló dé? Ọlọ́run lèmi ó ṣàánú fún ẹni tèmi ó ṣàánú fún. Ọlọ́run wá gbé Àgbàlá Gabriel jáde. Fúnkẹ́ ṣàánú ríà. Àgàgà ìyá onítíátà. Ẹ ti ṣe fún àwọn obìnrin o. Gbogbo ìyá obìnrin onítíátà ìyá àgbàlagbà arúgbó àti àlíbì kan o. A ti jáde o. Ìyá ọkùnrin lè ṣe é fún lọ́ba àti ọkẹ́ ẹ̀ṣọ́ onítíátà àti kírísítẹ́nì àti mùsùlùmù àti ẹlẹ́sìn mìíràn. Ẹ̀yà wíkẹ́ ìfòkè nìṣó kó ti rí kọ̀rọ̀ le tó yẹ ní Nàìjíríà Yorùbá. Ìfẹ́ràn ọ̀tẹ̀ yéye ọ̀tẹ̀ kẹ́tẹ́ ní rí ìfẹ́ràn rẹ̀. Kí lọmọkùnrin yẹn ṣe fún yín? Kí l'Àgbàlá Gabriel ṣe fún yín? Ṣé ẹ fẹ́ kébi lu gbogbo èèyàn pa ní Nàìjíríà ni? Ẹ fẹ́ kí ẹnì kankan kó ṣàánú ríà? Kí ló dé? Ẹlòmíì wà látàárọ̀ ẹ̀ ti jẹun àárọ̀. Débi àjẹtọ̀sán àjẹtalẹ́. Ẹlòmíì lọ́mọ mẹ́jọ lulẹ̀. Èsùn ká jẹ. Oníkálukú ṣáà gbìyànjú. Gbogbo èèyàn kan lọ́run gbé dìde kan ṣàánú. Látara Àgbàlá Gabriel. Kó bá jẹ́ wí Àgbàlá Gabriel ṣe nǹkan ọ̀kan ní gbogbo kan fún ní kẹ́ ẹ ná. Tìkárẹ̀ kẹ́ ẹ mi ṣe nǹkan bá wù. Ẹ sọ ní àfún lówó mọ́. Gbogbo èèyàn followers rẹ̀ ní ẹni fún ní kọ́bọ̀ mọ́. Ṣùgbọ́n rí gbogbo nǹkan kó yẹ kí ẹ ṣe kọ́ lẹ́tọ̀ pátápátá. Gbogbo rẹ̀ lè ṣe. Ẹ ṣe fún ìyàn alárinní. Ìyàn kò ṣe é ṣe ìyàn kì í á jẹ́. Gbogbo ẹ̀ lè ṣe. Ìyá ike ìfòkè ìlìṣó kó ti rí. Kó ti rí kọ̀ọ̀nà pọ́nmọ́ yín tó yẹ ní Nàìjíríà. Kì í dìde ogun tí ọmọkùnrin nì. Ìrònú pé ìjọ kan bọ̀ kì í á sùn kì í ní dìde. Kì í náà tọ́lẹ̀yìn ọmọbìnrin àtọmọkùnrin. Kì í á nínú sàárè kì í á jèrè òṣèrìn. Ìrántí ìjọ ni. Ìrántí ìjọ kì í á sùn kì í ní dìde mọ́. Inú kan nínú sàárè. Kí ló dé kí ìbẹ̀rù Ọlọ́run Elédùmarè kó dá gbogbo orí asílẹ̀ ayé? Ọlọ́run ni mo dá ènìyàn tán. Inú ń bàjẹ́. Gbogbo nǹkan Ọlọ́run sọ ni òun ló ṣe é o. Ó ti rí. Orúkọ Jésù ni mo gbàdúrà fún ọmọkùnrin yẹn. Kí wọ́n máa pe òṣì ní 100 billion láyé. Kò ní kan Àgbàlá Gabriel lórúkọ Jésù. Títí dórí ilé àtọmọ ẹ̀. Ikú ò ní ṣe wọ́n kò ní sọmọ nù. Bó ṣe lè wù kó dàgbà tó láyé kò ní mọ bójì ọmọ. Gbogbo ìwọ tó bá ní k'Àgbàlá Gabriel kò ní kó fò kò ní ṣó. Kó ló kú bí tó fẹ́ gbà. Bóyá lórí ọmọ ni o. Bóyá lórí ìyàwó ẹ̀ ni o. Bóyá lórí nǹkan ni o. Bóyá lórí àwọn tó súnmọ́ ni lórúkọ Jésù. Tó bá ti ń gbèrò ẹ̀ báyìí ní ọ̀sán àárọ̀ kó tó di alẹ́ Olúwa bá mi já okùn ẹ̀mí ẹ̀. Okùn ẹ̀mí á já dànù. Ọ̀run á bá mi pè ẹ́ sọ́dọ̀. Kí ló dé? Mo pe Ọlọ́run ìyè, Ọlọ́run ìyanu, Ọlọ́run ìtẹ̀dó CAC, Ọlọ́run àpọ́stù Ayọ̀délé Babalọ́lá, Ọlọ́run Sámsínì Àkọ́délẹ́dẹ, Ọlọ́run pásítọ̀ Babájídé, Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì, Ọlọ́run pásítọ̀ Akínyẹlé, Ọlọ́run àwọn tó wà lórí òkè lókè tó wà lórí òkè lọ́ba tí wọ́n ń gbàdúrà, Ọlọ́run òkè orí èrè o, Ọlọ́run òkè arákejì, Ọlọ́run orí òkè ẹ̀fọn aláyè power house, Ọlọ́run gbogbo ibi táwọn òkè yẹn wà báyìí. Ẹ̀rìn mọ̀ ní o, gbogbo orí òkè mo fi gbàdúrà. Gbogbo ìwọ́kíwọ́ ẹnikẹ́niyàn tàbí nínú obìnrin. Àbá gbé lọ operation. Tó bá dìde pé tí Àgbàlá Gabriel ló kù tó fẹ́ ṣe tó fẹ́ mú gbọ́. Lórúkọ Jésù kó tó di alẹ́ ọ̀run á já okùn ẹ̀mí ẹ̀. Ọ̀run á já okùn ẹ̀mí ẹ̀. Ọ̀run kó já okùn ẹ̀mí ẹ̀. Lórúkọ Jésù gbogbo àwọn tó tẹ̀lé ayé dó. Gbogbo àwọn àgbàgbà 12 tó ti tẹ̀lé ayé dó. Àwọn tó ṣì wà báyìí títí láti ọ̀dọ̀ Ọlọ́run wá tọ́lọ́run dá sílẹ̀ ayé. Gbogbo wọn ni mo fi bẹ̀bẹ̀ ní wákàtí àti ọ̀wọ̀ yìí. Gbogbo ẹni tó bá gbógun ti Àgbàlá Gabriel
àtọmọ ẹ̀mí o àti ilé ẹ̀mí o àti gbogbo tó mínú nǹkan àti tí omi tó bá ló fẹ́ gbógun ti kílẹ̀ ò tó ṣú ọ̀run kó já okun ẹ̀mí ẹ̀. Èmi Iya.Ekiti Parapo Lálóńpé ni mo sọ bẹ́ẹ̀ tí mo dẹ̀ wí yẹn. Ọ̀run ti gbà bẹ́ẹ̀, àṣẹ dẹ̀ ti gorí ẹ̀. Bẹ́ẹ̀ ni